Reverend Dr. Apostolic Mother Ìyá Rainbow ẹ máa wo Bisi Ológe TV ẹ má yí kó bẹ́ẹ̀ o ẹ má kó wà bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀.
ọba tó dá mi sí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi títí di wákàtí ọ̀pọ̀ òjò ló rọ̀ tílẹ̀ ti fi mu nígbà tí mo máa wọ ìjọ yìí mi ò ṣàdédé wọ ìjọ yìí jẹ́jẹ́ mi mo lọ ṣe fàájì ni mo lọ ṣe mo wá kọjá lọ àwọn ọ̀rẹ́ mi tí ni dẹ̀ wá yẹn kí má tún wà mọ́ wọ́n á ní àmì ò mọ ibi ẹ̀ mọ́ o pé ọ̀nà ti dàrú mọ́ mi lójú o mo ṣe pé mo ṣàṣe lọ yẹn mo pe dráìvà ní aṣáájú lọ àlọ́ àná mo ṣe ní chọ́ọ̀chì kan nìyẹn wọ́n ní èmi Sunday ọdún láti London mi ò ṣe ìkankan tó pé fàájì ni mo lọ ń ṣe wọ́n ní wo chọ́ọ̀chì tó ti ń kọrin aṣọ ara jẹ ni mo wọ̀ mo bá dúró sí inú chọ́ọ̀chì yẹn ń bá wọnú ẹ̀ mo ṣe wọ chọ́ọ̀chì yẹn ìgbà tí mo wọ chọ́ọ̀chì yẹn ẹlẹ́ni wà lórí ìdúró ní ìgbàgbé láíláí tí ẹlẹ́ni ẹ̀ sọ pé kí gbogbo ìjọ wọn dìde nìyẹn ọwọ́ dìde dídìde tó lè ní ẹ̀yìn ìdẹ̀lẹ̀ mi tó kò sí aṣọ ara jẹ ni mo wọ̀ ó ní kí gbogbo ìjọ dìde ìyàwó òun pé mi ò fún ọ̀kan tí wọ́n ń sọ tẹ́lẹ̀ gbogbo wọn dìde èmi náà dẹ̀ dìde lẹ́nu ó bá ní kí n máa bọ̀ wájú ó ní ìyá àjọ wọn gbé wọ́n ní ọwọ́ wọn bá ṣàlẹ̀ ìlú àtọ̀ fẹ́lẹ́ mi ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì èrè jà orí aláti kọ́ mi pé kí ló kọ̀ mí pẹ̀lú ìyá àjọ bá ṣàṣọ bẹ́ẹ̀ ìṣàṣejù ìyá àjọ ju wákàtí. ẹni ló ń darí wa ẹnì kan kó lé mọ́ àpapọ̀ nídìí rẹ̀. ó wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn tí àjìjọ jẹ́ ọ̀rẹ́ age group nígbà yẹn àjọ wà láti primary school yìí títí dìsì èmi nìkan náà ni mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn tí mi ń wá lọ nígbà yẹn èmi nìkan náà ni mo kù láàrin wọn kí Ọlọ́run tó jẹ́ pé 150 years. Nínú ìlera, ojú mi máa ń wọ̀ báyìí, ẹsẹ̀ ní máa gbọ̀n, ọwọ́ ní máa gbọ̀n. Mo fẹ́ òbèrè lọ́wọ́ ọmọ, báwo bá a ti kó òbèrè lọ́wọ́ Ọlọ́run báwo ẹ̀ máa kú wọn mi lójú. Ìjẹ̀kùn wọn pẹ́ ìjọ ìgbọ́lẹ̀ máa dàrú, ìṣòro sí owó nínú ọlá nínú ètò. Story that remains fresh every day. And àtòrí kan lọ́lọ́run. Who knows and who knows. Mama, ìtẹ̀gbẹ́ wa yìí sìn ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ 81 years wọn. Èmi náà wà láyé náà at least by then náà èmi náà ti máa súnmọ́ 140 àbí nǹkan. Àjọ máa fèrè gé jóbi nígbà tẹ̀ jóbi. Àwọn náà dúró bí bàbá àlùgbò ànílé stand wẹ́wẹ́ mọ́ torí bẹ̀tàkọ́ dúró báyìí náà ni olóògbàdúrà fún ọmọ rẹ̀ bá a sóre fún olóògbàdúrà báyìí wà ní lórúkọ Jésù ẹ̀yìn àwọ̀ àwọn náà wà màmá ẹni fọjọ́ lọ́jọ́ lọ ẹ ò ní kánjú kú ẹ ò ní fi àìsàn lògbà. I went to a retired judge bàbá yẹn ti pé 90 bàbá yẹn yọ retired judge in Lagos State renowned and remarkable bàbá dọ́dọ̀ wọn inú wa dùn àwọn wọn ṣàṣì wọn ṣe everything bàbá ń pray my Lord we wish you long life bàbá ní you have said well but hold on I'm going to pray for you too. Bàbá tẹ́ ẹni pé àdúrà bàbá 90 bàbá gbàdúrà kan only the money you need to maintain your health God will give you. Bá ṣàmì méjì tì owó lẹ́mí o àbẹ́ ẹ̀gbọ́n dáadáa owó lẹ́mí owó ló gbé ẹ̀mí dúró eating good food má jẹ cholesterol má jẹ kíníkan tó bá lówó ni o tó bá sówó kò
kò lẹ́sọ̀rọ̀ kan ló máa jẹ́ mọ́ni afternoon and night breakfast ọlọ́run àdìwà mú lórúkọ Jésù ọmọ ẹ̀rọ owó ló gbà ẹtí ni ẹtù máa ní sí ni gbogbo àwọn ọmọ tí ó ti ara yín wáyé ìkọ̀kọ̀ ní sọnù ní wọ́n ní lọ́wọ́ mo wí nípa ìfòróróyàn tí ń ṣe ti Jésù Kristi tí mo rí gbà àánú mo rí gbà o màmá gbogbo ọmọ yín pátápátá àtàwọn ọmọ lórúkọ Jésù Kristi ọmọ ọlọ́dún ní ṣáájú yín lọ ẹ ti mọ̀ bẹ̀rẹ̀ wọn ẹ nímọ̀ pé wọn o Ọlọ́run alààyè tó fún yín ní ẹ̀mí gígùn yìí lórúkọ Jésù Kristi yóò jogún fún àwọn ọmọ yín àwọn èèyàn yín rèé ẹ ti pẹ́ mo rántí ọ̀sẹ̀ tẹ́n màmá náà wọ́n wá ń gba ẹ̀nà àbí tó ṣe lùkọ́ ní wọ́n wà bí náà ní last 2 years ago àbí wọ́n wá pleased to see you àbí ṣòro màmá mo mọ̀ yín dáadáa náà bẹ̀rẹ̀ sọ́kọ́ ní fún Ọlọ́run màmá mo gbàdúrà fún yín o nípa ìyọ̀ǹda tí mo rí gbà láti ọwọ́ Ọlọ́run wá pé bí wọ́n ti ń bẹ̀ tí ẹ̀mí rẹ̀ ní fi àìsàn ló gbà ní fi àìsàn ló gbà o mo fẹ́ pẹ́ láyé good health ló ń jẹ́ bẹ́ẹ̀ o màmá good health better health sounder health lórúkọ Jésù kò jẹ́ ti yín ọwọ́ yóò ní bọ̀ ẹsẹ̀ yóò ní bọ̀ àbáfẹ́ bàbá ní ẹ̀rọ màmá ọwọ́ wọn ò ní bọ̀ ẹsẹ̀ yóò ní bọ̀ alzheimer and the lights lórúkọ Jésù kò ní ráyè náà gbọ́ ara yín gbogbo nǹkan tó máa ń sábàmọ́ wá ní àìsàn àgbà ní kò ní ṣe yín ẹgbọ́n dáadáa mò ń sọ pẹ̀lú ìfòròyìn kì í ṣe ti ènìyàn wọ́n ní gbogbo tó máa ń sábàmọ́ pé àìsàn àgbà ní wọ́n ní age lórúkọ Jésù kò ní ṣe yín Ọlọ́run á dé yìí mú ó ti ń da yóò máa dá sí ní o àyíwájú ilẹ̀ wà nídìí ìrẹ̀lẹ̀ láíláí ohun gbogbo ọjọ́ alẹ́ yìí kò ní dàrú mọ́ yín lọ́wọ́ o ọjọ́ alẹ́ yìí kò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ ọjọ́ alẹ́ yìí kò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ àṣẹ ọ̀run ti dùn bẹ́ẹ̀ lórí gbogbo àwọn ọmọ àti ọmọ àti gbogbo tó jẹ́ ti lórúkọ Jésù kò ní pàdé àlékún ní ti gbèrè kún ẹ máa lé sí ni o ẹ máa lé sí ni torí ẹ fọwọ́ ayọ̀ lónìí ẹ máa lé sí ni ẹ máa pọ̀ sí ni ẹ máa ṣe rere ni akọrin yẹn ná lọ́wọ́ torí kò kọrin kì í ṣàdúrà sí mi òróró pàtọ́dákẹ́ òun ṣàdúrà ti ní tinú àdúrà tọkọtọkọ fún yín ìtọ́kùrò lórí pẹpẹ yìí sì bóyá ó yájá ìwọ̀n dáadáa ìnù ọba ìstrẹ́kì ẹ̀ṣẹ̀ bó ṣe lọ lé ìsìn ẹ bá mọ̀ dára ìwọ̀n dáadáa ẹ̀jẹ̀ pé tó bá kó yẹn dọ́dọ̀ mi gbà kó pé bàbá ìyájà ìyẹn bàbá méjì àdínkùrò mi o bàbá èrèlú lápẹ́ lọ́wọ́ ọmọ ìdílé sílẹ̀ kan.